so Olúwo ò ń ṣe nìkan tó yẹ kẹ́ máa gbé bàbàrà tẹ́ bá gbọ́ nǹkan kan tó sọ sórí afẹ́fẹ́, just count him as a non-entity. It's not the type of person tí yẹn kẹ́ lè máa listen sọ. Tẹ́ bá ti tẹ fóònù yín tẹ́ rí lórí social media ẹ wéèfù ẹ ẹ̀rọ àtẹ̀sókè kẹ́ jẹ́ kí òun yẹn kò sínú ẹni tí a gbọ́dọ̀ listen sọ̀rọ̀ ẹnu ẹ̀. Ẹni tó bá jẹ́ ọlọ́gbọ́n ènìyàn nílẹ̀ Yorùbá á mọ̀ pé Olúwo ò sí lára ọba ilẹ̀ Yorùbá. Is there for figurehead. Ṣe rí ọ̀rọ̀ Olúwo ó gbà wá ẹnu wa gbà láti sọ̀rọ̀, ṣùgbọ́n bàbá wa Ọọ̀ni láyéláyé bàbá ò jẹ́ sọ̀rọ̀, torí òrìṣà tó bí ọmọ tó gbọ́n òun náà ló bọ́mọ tó gọ̀. Olúwo a lè fi gbogbo ẹnu sọ kò ń sọba ilẹ̀ Yorùbá. Gbogbo ohun tí Olúwo ń sọ òun kọ́ ló ń sọ. Wọ́n fẹ́ fi dá ìjà ẹ̀sìn kalẹ̀ nílẹ̀ Káàárọ̀ Oòjíire ni. Ọọ̀ni ò sínú ẹni tí Olúwo máa fi ta yín, torí Ọọ̀ni sọ, èmi náà gbọ́ pé tó ń sọ pé òun lòun fọ Ọọ̀ni jẹ, òun ló ràn Ọọ̀ni lọ́wọ́. Èmi ti wà lórí àpèrè nígbà tó Olúwo fẹ́ jẹ, tí bàbá wa Ọọ̀ni tó gbé odidi mọ́tò tí Olúwo fi jọba bàbá Ọọ̀ni ló gbé fún. Ìgbà tá a tún gbé mọ́tò fún ló tún sunkún pé owó pọ̀ lọ́wọ́ òun. A ní àwọn evidences yẹn lọ́wọ́, kò ń sọ̀rọ̀ ẹnu o. 2.5 àkọ́kọ́ tó kọ́kọ́ gbà mo sì ní dọ́kúmẹ̀ntì ẹ̀ lọ́wọ́. Nígbà tó tún máa tọ́sẹ̀ kejì 2.5 another one tó tún gbà mo sì ní evidence láti prove fún gbogbo ayé lọ́wọ́. Ṣùgbọ́n Olúwo tẹ́ bá ti réyàn tó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn, tẹ́ bá ti ń dá lóhùn ẹ̀ ń fún lágbára sí ni. But tẹ́ ẹ̀ bá ti dá lóhùn, ibi tó sọ sí ibẹ̀ ló máa kú sí. Olúwo ò ń ṣe ẹnìkan tí yàn lè máa bá. Ọba tẹ́ bá dẹ̀ ti rí tó bá ti ń mùmùkúmù tó ń fa igbó tó ń lá gbogbo oríṣiríṣi tí wọ́n ń lá yẹn, he have no any recognition to give him. He have no any respect. So we should just be looking at him, because Ọọ̀ni òun ṣẹni tí èèyàn máa fi ta yín. Aníyìkáyé là ń pè lọ́ọ̀ni. Aníyìkáyé ọba tó ń fọba jẹ. Gbogbo adé tó Olúwo dé ńbo ló ti gbà lọ. Obìnrin kan ṣoṣo tó jẹ Lúwo ńbo ló ti jẹ́. Is it not in Ifẹ̀ here? So what are we talking about? Tó Olúwo bá wá ń fìfẹ́ ta yín lénìí, ó dàbí ọmọ tó rí bàbá ẹ̀ fi tí bàbá ẹ̀ sùn tó yẹ kí bàbá tó bí lọ́mọ, kíní bàbá ẹ̀ wá yọ sẹ́yìn, ó wá lọ́bẹ̀ ó lọ ń tampin. Ibi tó gbà wá ló fẹ́ gbà lọ. First amúgbó ni. Ẹ ṣé. Ẹ jẹ́ ká wo ìyà tí bàbá wa Ọọ̀ni kọ sí ìgbélárugẹ àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Ó dà pé ẹ fẹ́ tọ́ sóbì àlẹ́pọ̀n nìyẹn. Because káàkiri gbogbo àgbáńlá ayé ni wọ́n ti ń praise bàbá. I just came back from America last week, about 5-6 days. Okay, you saw it. Ara àṣàlẹ̀ Yorùbá ni bàbá Ọọ̀ni rán èmi, Àràbà, Ọwọ́ Erédùmí àti Sàlù Ẹdún Àbọ̀n tí mo lead group yẹn lọ. Ara àṣàlẹ̀ Yorùbá ni bàbá ní ká lọ gbéga nílùú òyìnbó. Ìlú yẹn a máa ń pè ìlú yẹn ní ìlú Ọ̀yọ́túnjí Oòduà. Bẹ́ẹ̀ ni, that's in South America. We went there. Ọba wọn papòdà ní last year July. Láti jẹ ọba míì, ó láwọn ohun àṣà tá a gbọ́dọ̀ ṣe nínú ìlú yẹn. Gbogbo àwọn òyìnbó yẹn ló dẹ̀ yí wa kó tán cooperate pẹ̀lú wa. Tẹ́ bá débẹ̀ ẹ rí gbogbo kíní Ọọ̀ni, ẹ rí Awólọ́wọ̀, gbogbo ẹ̀ ló wà ńbẹ̀. So bàbá wa jẹ́ ẹnìkan tó gbé àṣà, torí bàbá wa Ọọ̀ni kò ń ṣe pó ṣẹ̀ṣẹ̀ wáyé, ó ti ń wáyé ti pẹ́, àgbàlagbà ni wọ́n. But ọ̀pọ̀lọpọ̀ ń wòye pé ọmọdé ló jọ Ọọ̀ni, àgbà gidi ni. So when you talk of tradition and culture, bàbá gbé lárugẹ. Ẹ rí kí bàbá tó dórí àpèrè ní 2015, gbogbo ibi tó jẹ́ àwọn ojúbọ wa, ojúbọ Oòduà, Ọbàtálá, nǹkan kan, ọ̀pọ̀lọpọ̀ àwọn ojúbọ yìí àti pátì gan tó yẹ pọ̀pọ̀lọpọ̀ ti ń ṣègbọ̀nsẹ̀ síbẹ̀. Àwọn ìdí Ọ̀ṣun wọn ti ń ṣègbọ̀nsẹ̀ síbẹ̀. Ìgbà tí bàbá dé, ibi tá a ti ṣẹ̀ wá nìyẹn. Oníkálukú bí wọn náà ṣe wà, tá a bá wo àkọsẹ̀jáyé ẹ̀ ń sìn, àmọ́ ibi tó ti ṣẹ̀ jáde. Bóyá ọmọ Ọbàtálá nìwọ gan, bẹ̀ tí ń sìn,
ẹ̀sìn ti gba gbogbo ẹ̀ ó ti kó táì sọ́rùn bóyá ọmọ Ọ̀ṣun làwé so odò tó bá dẹ̀ ti ń gbàgbé orísun ẹ̀ you know that's it. Ọlọ́run ní jẹ́ kí gbogbo yín parun, àwa náà ò ní parun. So bàbá jẹ́ ẹni tó ti gbé gbogbo àṣà ní ilẹ̀ Yorùbá, ó ti wú dìde. Lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ báyìí, a rán àwọn kan lọ sí Ìlógbò Èkìtì. Wọ́n ń sọdún Ìlógbò lọ́wọ́, ọdún Olúwa. Mo wà ń bẹ̀ ní last is not August. Èmi náà wà ń bẹ̀ ní August last year. You know, láti gbé gbogbo nǹkan, kò ń ṣe ilẹ̀ Ifẹ̀ nìkan. Gbogbo ilẹ̀ Yorùbá Ẹ̀fọ̀n Alààyè tí wọ́n bá máa ṣe ibẹ̀ ń sìn, bàbá Ọọ̀ni ń lọ bẹ̀. Bá a fẹ́ ṣe Tòǹdó, a máa lọ bẹ̀. Bá a fẹ́ ṣe Tẹ̀yọ̀ l'Ékòó, bàbá máa débẹ̀. He have his own role to play gẹ́gẹ́ bí Ọọ̀ni. So nídìí èyí, bàbá jẹ́ ẹni tó gbé àṣà wa. And those are the things tí mo fi kí ẹ̀yin ọ̀dọ́ àkókò yìí pé ẹ soríire lọ́pọ̀. Torí nípasẹ̀ àṣà, ibẹ̀ ni làkíkọ́ wà. Nípasẹ̀ àṣà, ibẹ̀ lóríkì wà. Kí náà ń pè lóríkì? Ṣé wọ̀ lóríkì? O mọ̀ tó ń jẹ́ bẹ́ẹ̀? Kí lóríkì ẹ? O lóríkì ẹ, ara ẹ̀ nìyẹn, ara àṣà tó ń parun nìyẹn. Ṣùgbọ́n sìn a ti ń gbé dìde. Oríkì jẹ́ ohun tí a fi máa ń rẹ ọmọ lẹ́kún, àbí tó ọmọ bá ṣe ohun ìwúrí tá a bá kì í inú ẹ̀ á dùn, omi á bọ́ lójú ẹ̀, á tún lè ṣe ju ohun tó ti ń ṣe yẹn lọ. Tá a bá rọ́mọdé tó ń sọkún, you know, àmọ́ tó ṣe tí ìyá ẹ̀ bá gbé wọn á kí oríkì bọ́ lára. Tán bá ti ń kì táǹkì, á bẹ̀rẹ̀ sí mí sínú, á máa mí sókè, á máa mí sí inú ẹ̀ ń dùn nìyẹn pé ara ẹ̀ ń balẹ̀ torí pé wọ́n kì lóríkì. Bọ̀ ẹ̀yin ọmọ òde ní ń sìn, ẹ kàn ń bímọ ni. Mọ̀ tó ń jóríkì, tó bá ti bímọ bẹ́ẹ̀ yẹn, ẹ máa gbé, ìyá ẹ̀ á gbé lọ sí ẹni tá ń pè ní ìyáálé ilé. Ìyáálé ilé ti moríkì tó máa fún tó fi máa yá. Oríkì tí wọ́n bá fọ́mọ ẹ, ó máa yàtọ̀ sóríkì ọmọ tiẹ̀. So ti yẹ ń sìn, oríkì tèmi ń sìn, ó póríṣi méjì mẹ́ta. Ó fẹ́ gbóríkì ọba. Àdúrà wa gbà. Ní ilé ìyá bàbá mi, ìyẹn là ń pè ní ilé ọba lọ́ràn. Torí a kì í nílé ìyá, ká mọ̀ ní ti bàbá. Ilé ìyá bàbá mi yẹn, ọmọ ọba náà ni mí ń bẹ̀. Bọ̀ torí pé a jẹ́ ọmọ obìnrin ń bẹ̀. Tí wọ́n bá máa kì mí ń bẹ̀ yẹn, wọ́n á ní gbágìrì, òríjà mọ́kọ̀, ajẹgba àkàrà mọ́ mu mi, orí ìjà, ẹni tó ríjà tí ó kọ̀. Arógun má ti dìná ń pè bẹ́ẹ̀, pé kò sí irú ogun tó lè dìde, kò ní í sá. Òríjà mọ́kọ̀, ajẹgba àkàrà mọ́ mu mi. Ó mọ̀ pé ẹni tó bá ti ń jẹgba àkàrà tí ò mu mi, inú ẹ̀ máa le díẹ̀ nìyẹn. Ẹ̀bẹ̀ inú tèmi ò le o. Nílé bàbá mi ń bí ọmọ Ọ̀rúntọ́ tó lómi méjì tó tìkù mọ́kàn, eléyìí tá a ti kù mọ́, you know, oríkì yẹn ṣe lọ nìyẹn. Tí a bá ti wá ń kí àwọn oríkì yẹn, kò sírú bí tension yẹn ṣe lè high tó lára ẹ̀, it will calm down. It will gradually, you know, orí ẹ̀ máa wú pé èmi ni wọ́n ń kì báyìí. You know, ìwọ gan feel important pé no, kó wà recognize. So those are the things. A máa dá àṣà yẹn padà báyìí o, ẹ gbọ́dọ̀ lọ sílé yín pé mọ́mì mi kí lóríkì mi gan. Tí ẹ bá tí ì fún mi tẹ́lẹ̀, ẹ máa fún mi báyìí o. Mo like oríkì kémi náà lè máa fáwọn ọmọ mi. God bless you.